ويأمرون بالمعروف. Itosona. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Mo kí gbogbo ojú tó ń wò mí nílé àti gbogbo etí tí ń gbọ́ mi ṣàlàáfíà ládé wá bá yín. Ìbà rẹ o Olódùmarè. Ìbà rẹ ọba àkọ́dá, ọba dẹ́dá, ọba ṣẹ̀dá. Ìbà rẹ Ọlọ́run ọba. Ọba tí ń bẹ kí bẹbẹ tó máa bẹ. Ìwọ náà ló máa bẹ nígbà tí bẹbẹ ń bẹ. Ìwọ náà ló sì ń bẹ nígbà tí bẹbẹ ń bẹ. Ìwọ náà ló sì máa bẹ nígbà tí bẹbẹ ò bá sí mọ́. Adàgbà wá bá ní ọ́. Ọba ọ̀kan ṣoṣo Al-Wahidul Qahhar. Adàgbà má pààrọ̀ oyè. Ọba tó ní tí fún ni. Ẹni ọba fún òun náà ló lè ní. Ẹni ọba kan tó fún kò lè rí nǹkan jágbà mọ́ ọ lọ́wọ́. Alọ̀gọ̀ ní ìlú. Ọba ọlọ́rọ̀. Al-Hakim ọba ọ̀jọ̀gbọ́n, àwásìdómùgọ̀, ayérádà, aláìlọ́pọlọ lórí. Títóbi rẹ ọba adániwáyé. Ètò tó ń dé sétí ìgbọ́ yín òun náà ni Ìtọ́sọ́nà. Látẹnu èmi ọmọ yín Sheikhul Ma'rufi ìgbàláyé. Àwọn tó tó mọ̀ mí wọ́n a máa pè mí ní Al-Aminu Billah. Àlìjọ̀nú ọmọ wòlíì tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìtẹríba, ọmọ bàbá níláàrò. Ìtọ́sọ́nà lètò tó ń dé sétí ìgbọ́ yín. Ètò tí ó máa tan ìmọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé. Ètò tí ó máa túni nídè, tí ó máa já ìdè. Ètò tí ó máa tan ìmọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí kò yé wa nínú ètò ìrìnàjò ayé wa ní ìlànà tó bá òfin Ọlọ́run ọba mu. Kò ní ìbátanpọ̀ mọ́ ẹbọ tàbí ìlànà tó lòdì sí òfin Ọlọ́run ọba. Nítorí wípé Ọlọ́run lọ́ba tó ní ìtọ́sọ́nà. Ìtọ́sọ́nà lètò tó ń dé sétí ìgbọ́ yín. Fún mi tá a máa fi ṣe àkọlé ètò wa lénìí, a máa sọ̀rọ̀ lórí Arisiki àti ìràwọ̀ ẹ̀dá. Ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ lónìí lórí Arisiki àti ìràwọ̀ ẹ̀dá. Báwo la Arisiki ti jẹ́ àti ìràwọ̀? Ẹ máa bá mi ká lọ. Arisiki ọ̀tọ̀ ló dúró gedegbe, ìràwọ̀ ẹ̀dá náà sì ní ọ̀tọ̀ lòun náà wà, méjèèjì kò papọ̀, ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ọ̀tọ̀ ni ìràwọ̀, ọ̀tọ̀ ni Arisiki ẹ̀dá mú wá sílé ayé. Arisiki jẹ́ ohun iyì, ohun ẹ̀yẹ, ohun àpọ́nlé láti ọ̀dọ̀ Ọlọ́run ọba wá. Bẹ́ẹ̀ sì tó ni Arisiki jẹ́ olùdámọ̀ràn pẹ̀lú ìràwọ̀ ẹ̀dá. Bí Arisiki bá kú mọ́ ẹ̀dá lára, ìràwọ̀ ni ẹ̀dá máa ń lọ gbà padà, nítorí wípé Arisiki jẹ́ alábàápín oríire pẹ̀lú ìràwọ̀ ẹ̀dá. Àtọkùnrin àtobìnrin náà ló ní ìràwọ̀ tí wọ́n mú wá sáyé, bẹ́ẹ̀ náà sì tún ni wọ́n ní Arisiki tó ní kálukú mú wá sáyé. Ẹ jẹ́ á wò ó ní ìlànà tàwọn obìnrin. Púpọ̀ nínú àwọn obìnrin ní Arisiki wọn kó dẹ́dẹ́dẹ́ tó kó dáadáa, kódà tó tún fẹ́ máa ṣọ̀dà sílẹ̀. Àgàgà àwọn ọmọbìnrin tí wọ́n bá jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́. Ìdí nìyí tí wọ́n fi jẹ́ àkàndá ọmọ. Ìràwọ̀ ọmọ ẹlẹ́gbẹ́ sì kò yí tó jẹ́ olùgbèjà fún Arisiki rẹ̀. Ìdí nìyí tí ò fi rọrùn láti gba Arisiki ọmọ ẹlẹ́gbẹ́ fún ọmọ ẹlòmíì. Ìyàtọ̀ ń bẹ láàrin Arisiki àti ìràwọ̀ ẹ̀dá gẹ́gẹ́ bí mo ti sọ síwájú tẹ́lẹ̀.
ìyàtọ̀ wà láàrin wọn púpọ̀. Arisiki jẹ́ ohun àmútọ̀runwá, ṣùgbọ́n ọjọ́ àti oṣù ojú ọ̀run tí a bí èèyàn wá sáyé èyí yóò júwe ìpín ìràwọ̀ tí ẹni náà bá wá sáyé. Ẹ wá jẹ́ n pè ní ṣàkíyèsí kan. Arisiki ṣe é gbà lọ́wọ́ ẹ̀dá o, wọn a máa gba arisiki ẹ̀dá. Ṣùgbọ́n ìràwọ̀ ẹ̀dá kò sẹ́nìkan tó lè gbà á. Ayé kì í gbàràwọ̀ ẹ̀dá, arisiki ni wọ́n máa ń gbà. Ẹ jẹ́ kí n tún fi eléyìí kún àkíyèsí mi fún yín. Oríṣiríṣi ọ̀nà ni wọ́n fi ń gba arisiki ẹ̀dá. Àkọ́kọ́ ń bẹ̀ ni wípé wọn a máa gba arisiki ẹ̀dá látara ìbálòpọ̀. Gbogbo ìwọ tọ́já sí wípé kò síbò tó o lè tì í bọ̀, kò jẹ́ ṣọ́ra kó o má bàa ṣerú ẹgbẹ́, kó o má bàa sì wọ́n wáyé. Ìrìn àjò rẹ kó má bàa lọ́lẹ̀, ìrìn àjò rẹ kó má bàa falẹ̀. Àlọ́nà míì tún rèé tí wọ́n fi ń gba arisiki ẹ̀dá. Wọ́n lè fi oúnjẹ jíjẹ, oúnjẹ ẹnu kí wọ́n fi gba arisiki ẹ̀dá. Ìwọ tọ́já sí wípé gbogbo bí ìnáwó nìwọ ti ń jẹun kiri, kò jẹ́ ṣó ń jẹjẹ kó o ṣó mímú. Ìdímèrè rẹ kó ṣọ́gi kó nǹkan má bàa gúbi aláàjì, látẹnudẹ rẹ kó má bàa bà ọ́ láyé jẹ́.